sì Sámú Bímpé kò ń ṣe pé mo kàn ń sọ̀rọ̀ lẹ́nu lásán wòlíì ni mí ẹ̀mí Ọlọ́run ń gbénú mi ẹ̀mí Jehovah ń gbénú mi wọ́n máa bímọ bẹ́ẹ̀ lolúwa wí àmín. kò dẹ̀ ní pẹ́ mọ́. Kò ní pẹ́ mọ́. Àmín. bẹ́ẹ̀ ni. ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ó ní iye ọmọ ènìyàn Yorùbá ló máa ń sọ tán sì máa ń dá láṣà ní gbogbo ìgbà. Prophet Tèmítọ́pẹ́ Solomon mo rántí ní nǹkan bí oṣù 7 sí 8 sẹ́yìn nígbà tí wọ́n sọ àsọtẹ́lẹ̀ kan nípa Mobímpé Adédìméjì àti Lateef Adédìméjì táwọn èèyàn ń fi wọ́n ṣẹlẹ́yà. Ẹnìkan tiẹ̀ jáde ńgbà náà lórí ọ̀rọ̀ wọn tó sì sọ̀rọ̀ ṣàkàṣàkà nínú kọ́mẹ́ǹtì tó sì mú ọmọbìnrin yìí bẹ̀rẹ̀ sí bú sẹ́kún. Ṣùgbọ́n nígbẹ̀yìn Prophet Tèmítọ́pẹ́ sọ wípé kò ní pẹ́ mọ́ o, Mobímpé yóò bímọ, yóò dọ́lọ́mọ láyé. Lásìkò táwa wà yìí ìròyìn ayọ̀ yẹn gan ló gba ìgboro kan o, tínú gbogbo èèyàn ń dùn tá a sì ń bá láyọ̀yọ̀. Torí náà Prophet Tèmítọ́pẹ́ wọ́n wà lójú òpó wa ń bí náà. Tóbi Fásùgbà ló kọ mi, Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí ẹ tún wò lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Prophet Tèmítọ́pẹ́ Solomon a kú oríire náà o títí Mobímpé Adédìméjì àti ọkọ wọn Lateef Adédìméjì. Yes sir. Ẹ sọ àsọtẹ́lẹ̀ nígbà yẹn ó dẹ̀ wá rí bẹ́ẹ̀ báyìí. tó sì Sámú Bímpé kò ń ṣe pé mo kàn ń sọ̀rọ̀ lẹ́nu lásán wòlíì ni mí ẹ̀mí Ọlọ́run ń gbénú mi ẹ̀mí Jehovah ń gbénú mi wọ́n máa bímọ bẹ́ẹ̀ lolúwa wí. Àmín. kò dẹ̀ ní pẹ́ mọ́. Kí ló wá sí yín lọ́kàn nígbà tí ẹ gbọ́ ìròyìn yẹn? Àkọ́kọ́ mo kí yín àti gbogbo àwọn tẹ́jọ́ ń ṣiṣẹ́ iléeṣẹ́ yẹn á máa lọ síwájú ni ìmọ̀ òkùnkùn ìmọ̀ta kankan ò ní ṣiṣẹ́ lórí yín ẹ̀dẹ̀kú oṣù tuntun mo kí gbogbo àwọn èèyàn wò wá jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé àánú àti ojú rere Ọlọ́run kó wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan ìlérí Ọlọ́run yóò wá sí ìmúṣẹ Jésù Olúwa wa. Ìgbà tí mo gbọ́ ròyìn yẹn mo kọ́ wò pé Olúwa ti bẹnu mi sọ nígbà kan sẹ́yìn láwọn oṣù yẹn tó ti ṣe díẹ̀. Ayọ̀ kúnnù mi torí pẹ̀lú gbogbo àwọn stress àwọn kankan tí mo undergo for some weeks now. Ìròyìn ayọ̀ yẹn tí mo gbọ́ mo gbọ́nra jìgì ni okun wọ ara mi padà ayọ̀ mi kún lẹ́sẹ̀kẹsẹ̀ èyí tó ṣe àfihàn wípé Tọ́pẹ́ o ẹni tó pè ẹ́ kò fi ẹ́ lẹ̀ ẹni tó pè ẹ́ wà pẹ̀lú ẹ̀ ẹni tó pè ẹ́ tó bá ti fọ̀rọ̀ ẹ̀ sí ẹ lẹ́nu ó máa ń wá sí ìmúṣẹ. Ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ náà ló ń ṣẹlẹ̀ nínú ìjọ tí mo wà náà ọ̀pọ̀lọpọ̀ àwọn màmá yẹn bàbá yẹn ojú wọn ní tí Prophet Tọ́pẹ́ bá ti lè sọ fún ẹ pé Olúwa sọ wípé dìímú ṣinṣin ara ẹ̀dẹ̀ ló tí a rí yìí Olúwa bẹnu mi sọ̀rọ̀ Ọlọ́run dẹ̀ mú ṣẹ gbogbo ẹ̀ jùlọ ẹ rí i pé mo máa ń sọ nǹkan kan pé ènìyàn àbí fi nǹkan kan banú bí kò ṣe wípé ẹni tó pé èèyàn tó yẹ èèyàn ó ń bu ọlá fún ìpè rẹ̀ lórí ayé èèyàn so níta àkọ́kọ́ mo júbà Ọlọ́run ẹni tó pè mí ẹni tó yàn mí nínú àánú rẹ̀. A dúpẹ́. Bákan náà èmi náà mo dẹ̀ kí ìdílé náà mo kí ìdílé tuntun náà kú oríire ẹ fẹ́ sọ nǹkan kan sà. Bẹ́ẹ̀ ni èmi náà kí yín fún ti oríire àlejò ọmọ tuntun eléyìí tọ́lọ́run fi jíǹkí yín ire ayọ̀ ni yóò máa túbọ̀ tẹ̀yìn ẹ̀ jáde o lágbára Ọlọ́run ẹ kú ọwọ́ lómi. Àmín Jésù àmín Jésù ẹ ṣeun gan ni sà àmín Jésù ẹ ṣeun sà. Àmọ̀ràn yín fún ìdílé Mobímpé àti Lateef Adédìméjì lásìkò yìí. Lótìtọ́ ẹ rí i wípé Joseph Genesis 50 láti 20-22 ó ní ibi lẹ́yìn rò sí mi ṣùgbọ́n Olúwa sọ di rere. Gbogbo àwọn tó sọ̀rọ̀ ẹ̀ gan nǹkan báyìí ni ẹlòmíì tẹ̀lé sọ́kò wọn lójú wọ́n fi nǹkan kan bẹ́ẹ̀ yẹn lé wọ́n lè ti gbọ́ tí wọ́n ti máa kún. Mo fẹ́ sọ fún wọn wípé gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn kí wọ́n gbàgbé ẹ̀ kí wọ́n dáríjì kò tún jà fúnra ẹ̀ mọ́ Ọlọ́run ti jà fún wọn
Ọlọ́run sì ti gba ògo, ó ti dá wọn láre, ó ti fún wọn ní Olúwa dá mi láre, ayọ̀ mi kún lọ́pọ̀lọpọ̀. So Ọlọ́run ti fi fún wọn, Ọlọ́run ti ṣẹ́gun fún wọn. So nítorí náà kí wọ́n kún fún ayọ̀, kí wọ́n má sì ní ọkàn kan sí ẹnìkan. Àwọn ènìyàn ò lè ṣaláì má sọ ohun tí wọ́n sọ ni. Wọ́n ti sọ, Ọlọ́run dẹ̀ ti mú pé kí wọ́n kó ọ̀rọ̀ wọn jẹ. Ọlọ́run sì ti gba ògo lórí wọn torí pé ìyìn Olúwa ti ti ẹnu wọn jáde. A dúpẹ́. Ó dà, ìyẹn bẹ́ẹ̀. Ṣó ní àwọn bíi àsọtẹ́lẹ̀ tàbí iṣẹ́ kan tí wọ́n tún rán yín sí àwọn èèyàn àwùjọ lásìkò yìí? Lórí ìdílé tí Ọlọ́run yà lẹ́nu yìí, àwọn Yorùbá sọ pé wọ́n máa ń sọ nǹkan kan pé àkàndá ọmọ. Mo rí i nínú ohun ìyanu tọ́lọ́run fi fún wọn yìí, very special, tó yẹ wípé kò ń ṣe nípa òkìkí táwọn òbí ẹ̀ ti ní, no. Mo rí i pé ìṣúra iyebíye lọ́lọ́run mọ́ wọnú ilé yẹn. Mo dẹ̀ gbàládùra fún ìdílé yẹn wípé ire yẹn máa bá wọn kalẹ̀ lórúkọ Jésù. Ipá òkùnkùn kan, ipá ọ̀tá kan kì yóò ká. Bẹ́ẹ̀ ló máa rí lórí ọwọ́ Ọlọ́run á wà ìbùn tọ́lọ́run fi ta wọ́n lọ́rẹ yìí. Àwọn agbára òkùnkùn kan kì yóò sì jàgbà. Bẹ́ẹ̀ ló máa rí lórúkọ Jésù Kristi Olúwa wa. Lílabakasa yìí tandalabakashanda. Ní oṣù tuntun tá a wà, mo gbóhùn Olúwa. Èmi ò gbé ojú mi sórí òkè wọn ní. Níbo ni ìrànlọ́wọ́ mi ò àti wá? Ìrànlọ́wọ́ mi ò ti ọwọ́ Olúwa wá tó dá ọ̀run ayé. Báyìí lolúwa Ọlọ́run àwọn ọmọ ogun bá mi sọ. Olúwa ní oṣù mẹ́ta wà yìí, Psalm 121, Psalm 121, Psalm 13, Psalm 25, Psalm 121, Psalm 13, Psalm 25. Olúwa ní kí gbogbo ènìyàn kó kà kán fi gbàdúrà. Olúwa mazasayi rabaruta kasai lideba. Olúwa ló máa ṣílẹ̀kùn ìrànlọ́wọ́ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn lóṣù yìí. Ìwọ ka sáàmù yẹn kó fi gbàdúrà. Olúwa sọ fún mi bẹ́ẹ̀ pé òun máa ṣílẹ̀kùn ìrànlọ́wọ́ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Àrílì bá sálàdà tó ń wáṣẹ́. Olúwa ní sọ fún ọ wípé tó bá jẹ́ ọkùnrin lọ ka Psalm 70 nígbà 9 sínú omi. Gbàdúrà gbogbo ipá àti agbára tó dènà mọ́ mi, ẹ ṣègbè dànù. Olúwa ẹ dìde fún ìrànlọ́wọ́ mi, ẹ yọ mí, ẹ ràn mí lọ́wọ́. Olúwa ní kí n sọ fún ẹnìyẹn wípé ẹ̀rí máa ẹnu ẹ̀ jáde. Bẹ́ẹ̀ ni Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí. Nígbà tí oṣù yìí bá dẹ̀ fẹ́ parí, a máa rí àwọn ìròyìn kàyéfì kan, ṣùgbọ́n kì yóò mọ Ọlọ́run lára. Ìní sọ jù bẹ́ẹ̀ yẹn lọ lórí ẹ̀. Ó dà, ẹ ṣeun. Nígbà tó oṣù yìí bá fi máa parí, a máa rí àwọn ìròyìn kàyéfì kan. Mi ò ní sọ jù bẹ́ẹ̀ yẹn lọ lórí ẹ̀, but a máa rí, but ààbò Ọlọ́run yóò dájú lórí àwọn àyànfẹ́. Àwọn ìròyìn kàyéfì ṣé nípa kíni? Àwọn nǹkan tó burú ni olópa orílẹ̀-èdè yìí ni o. Àwọn nǹkan kan máa ṣẹlẹ̀ in fact ó mú ẹ̀jẹ̀ dání, ṣùgbọ́n ààbò Ọlọ́run yóò dájú lórí àwọn àyànfẹ́. Mi ní sọ jù bẹ́ẹ̀ yẹn lọ lórí ẹ̀. Ó dà, ìyẹn bẹ́ẹ̀. Láìpẹ́ ìkíní kan náà ń lọ káàkiri. Sisi Alágbo ni wọ́n ń pe orúkọ obìnrin yẹn, tí òun àti ọkọ tí wọ́n ṣẹ̀jọ fọ́ra báyìí àti obìnrin kan, fídíò wọn líìkì síta níbi tí wọ́n ti ń ní àjọṣepọ̀ eléyìí tí wọ́n ń pè ní ìbálòpọ̀ ẹlẹ́ni mẹ́ta, threesome. Ọ̀rọ̀ yẹn lágbára gan, ó lágbára gan ní íńtánẹ́ẹ̀tì. Ṣùgbọ́n bí wọ́n ṣe wá ṣe bẹ́ẹ̀, àwọn èèyàn ní ṣe bí ọkọ àti ìyàwó ara wọn ni wọ́n jọ agree tí wọ́n jọ ṣe bẹ́ẹ̀. Wọ́n kàn háyà ẹnìkan wá sí àárín wọn tán fi pé mẹ́ta ni. Wọ́n dẹ̀ bára wọn lájọṣepọ̀. Àwọn fúnra wọn náà sì ló ya fídíò. Ìyẹn Sisi Alágbo fúnra ẹ̀ gan ló ya fídíò gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn. Wọ́n ní ṣé nǹkan tó burú kan tún wà nínú yẹn nígbà ó jẹ́ pé wọ́n jọ conclude bẹ́ẹ̀ ni pé kán jọ ní àjọṣepọ̀ bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run, ara àwọn ìwà burúkú tó ti ba ayé jẹ́ nìyẹn, tí state tá a bára wa nìyẹn láyé ìsìn tá a kà sí ọ̀làjú. Gbogbo orú àwọn nǹkan báyìí, àwọn nǹkan tí ò dáa ni. Call a spade a spade. Ṣé nígbà tí ó bá yá ọmọ tó bá bí tó bá rí fídíò yẹn,
kí ni ṣé inú ẹ̀ ó máa dùn pé fídíò ìyá òun rè fídíò bàbá òun rè. Àwọn kan wà tó yẹ wípé whatever kò ń ṣe fún pé ayélujára máa gbé síta máa ṣe. Ohun tó wà ń bẹ mi ò condemn arábìnrin yẹn but kókó ibẹ̀ náà ni wípé ìwà tí wọ́n hù yẹn náà ó kù díẹ̀ káàtó àti gbogbo àwọn tó wà involve. So ayé tí a wà nìyẹn náà, ayé tá a wà lórílẹ̀‐èdè lọ́wọ́lọ́wọ́ nítorí wípé ìwà ẹ̀ṣẹ̀ làwọn èèyàn fi ń ṣògo. So nǹkan tí màá kàn sọ náà ni wípé Acts of Apostles chapter 3:19 kí wọ́n kan ronú pìwàdà kan yí padà kí àkókò ìtura kó lè ti ọ̀dọ̀ Ọlọ́run wá. Tó bá ti ronú pìwàdà, it's not that àwọn condemn wọn àbí mò ń judge wọn, láti bọ́ Ọlọ́run sọ̀rọ̀ tó kó ṣàtúnṣe níbi tó ti yẹ. Kò dẹ́n ṣe àwòkọ́ṣe tó yẹ kí àwọn èèyàn náà tún wò pé ṣebí lágbájá ṣe ẹ jẹ́ kémi náà padà ṣe. Àwọn nǹkan kan wà tí ò dáa rárá. Yàtọ̀ sí ìwé mímọ́ gan, ṣé ó bá ìlànà wa mu ní culture Yorùbá? Ṣó bá àwọn àṣà wa mu? So bó ṣe jẹ́ nìyẹn. Àwọn tí ó jà rìnrìn yẹn adẹ́rìí ọkùnrin míì fídíò yẹn ni ó máa wá káàkiri oníṣekúṣe, arobìnrin míì náà fídíò yẹn náà ni ó máa wá káàkiri oníṣekúṣe. Ọlọ́run kó lé ẹ̀mí ajá kúrò nígboro ayé níbi tí a bára wà yìí. Ọlọ́run kó ṣàánú. Àmín. Ó dáa, ẹ ṣeun Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ó dáa, mi mọ̀ bí ẹ ní àwọn àfikún kan kó tó di bá máa ṣe lọ lórí ètò yìí lásìkò yìí. Àfikún tó wà níbẹ̀ náà ni wípé Olúwa ti sọ fún mi pé oṣù ìrànlọ́wọ́ máa jáde sí àwọn èèyàn. Tóṣù ìbàdàn máa parí á rí àwọn móvì kan, àwọn ìṣẹ̀lẹ̀ kan tó fọ́nì tí ó ṣẹlẹ̀. Gbogbo ẹ̀ jùlọ ni wípé gẹ́gẹ́ bí àyànfẹ́, gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ìgbàgbọ́ ẹ̀ mú ṣinṣin. Má jẹ́ kí táyé bá ń ṣe bẹ́ẹ̀, ọ̀rọ̀ Ọlọ́run ò sọ pé kó ṣe bẹ́ẹ̀, ìwé mímọ́ ò sọ pé ká ṣe bẹ́ẹ̀. So bí tá a bá kù sí àtẹ̀mí gan tí mò ń sọ̀rọ̀ ẹ̀ ká yẹra wa wò. Paul wípé ká máa yẹra wa wò nínú ìgbàgbọ́. So ní gbogbo ìgbà ká yẹra wa wò, ká dẹ̀ di ìgbàgbọ́ tí a gbà mú yẹn ká dì mú ṣinṣin. Torí Luke 9:62 ó ní ẹni tí ó bá ti fọwọ́ ẹ̀ lóhun tilẹ̀ tó bá bojú wẹ̀yìn kò yẹ fún ìjọba Ọlọ́run mú. So tí mo fẹ́ sọ fún ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ni wípé o ti ń wò láti bojú wẹ̀yìn pé kíní kankan di ìgbàgbọ́ ẹ̀ mú ṣinṣin. Ọ̀pọ̀lọpọ̀ ránṣẹ́ Ọlọ́run ló wà káàkiri lóde òní tí wọ́n á ní kíní kan o gbúdọ̀ mú nǹkan míì mọ́, gbúdọ̀ ṣe báyìí mọ́. Ọlọ́run sì ń ṣe ìyanu. Ara ẹ̀ ni ohun tó ṣẹlẹ̀ sí àwọn arákùnrin àti arábìnrin mo bí ń pè yìí. Ìyanu tí wọn náà bá retí Ọlọ́run máa fi fún ẹ. Àádẹ́wù mi láti gbàdúrà pẹ̀lú ẹ lóṣù yìí. Ọlọ́run á dẹ̀ ṣe ìyanu nínú ayé ẹ. God bless you. Àbọ̀ Ọlọ́run kó dájú ẹnìkọ̀ọ̀kan. Ojú tó bá wo fọ́nrán yìí, ire àti ìyanu kó wọnú ìdílé náà, kó wọnú ẹbí náà lórúkọ Jésù Kristi. Àmín. Ẹ ṣeun Prophet Tèmítọ́pẹ́. Àwọn èèyàn lè fẹ́ pè yín o, kán fẹ́ kí yín, ẹ̀yin fúnra lára yín fún oríire ti ọmọ tuntun. Wọ́n lè fẹ́ pè yín kán kí yín. Ẹlòmíì sì rèé, ó lè fẹ́ kẹ́ ẹ gbàdúrà fóun, ó lè fẹ́ béèrè fún ìmọ̀ràn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ pe nọ́mbà yín gan-an síta fáwọn èèyàn. Okay, ẹ ṣeun sir. Orúkọ mi náà ni Prophet Tèmítọ́pẹ́ Solomon. Nọ́mbà 08116038917 08116038917. Di alábùkún fún lórúkọ Jésù. Ẹ ṣeun o Prophet Tèmítọ́pẹ́ Solomon. Ẹ ṣeun fún àwọn àlàyé àti àwọn ọ̀rọ̀ yín. Ọ̀rọ̀ rèé o, ẹ̀yin èèyàn wa, ẹ má jẹ́ á jìnnà sọ́lọ́run. Ọlọ́run ọba nìkan náà lẹni ó lè ṣe ohun gbogbo fúnni nígbàkígbà. Ẹ wo tọ̀rọ̀ Mobímpé tó dàbí ẹni pé wọn ò tiẹ̀ ní lọ́mọ láyé rárá, ṣùgbọ́n àsọtẹ́lẹ̀ jáde wọ́n padà dẹni tó lọ́mọ láyé báyìí o. Kò mọ síbẹ̀, ire gbogbo náà tó tún yẹ yóò tún wá kálukú wa rí o. Tóbi Fásùgbà lórúkọ mi. Ẹ má gbàgbé Ready to Shape, iléeṣẹ́ tí wọ́n ń lo ewé àtegbò láti ṣọmọ aráyé lóore. Wọ́n ń lò ó láti fi ṣe àwọn oògùn nílànà ìgbàlódé. Wọ́n sì ń ṣàmúlò àyẹ̀wò láti fi ṣètọ́jú èèyàn kódà ní Nàìjíríà àti lókè òkun. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní UK ní Canada ní gbogbo bẹ̀ náà wà, Amẹ́ríkà,
ìrọ̀rùn ni àwọn tí wọ́n sì ti ń pè gan pé àwọn ti lọ ra oògùn wọn ó ń ṣiṣẹ́, àwọn ti ṣe gbogbo tó yẹ, wọ́n ń dunnú lónìí. Alani Nightingale orin wọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ tí wọ́n pè ní ọ̀kẹ́rẹ́ òun ló lùgbòòrò pa báyìí. Gbogbo ilẹ̀ adúláwọ̀ rédíò station nílẹ̀ adúláwọ̀ ní Nàìjíríà láwọn èèyàn ti ń gbọ́, íńtánẹ̀tì àwọn èèyàn ń gbórin yẹn torí pé kíni ó ṣàǹfààní. Ẹ lọ wò ó ṣe pàtàkì kẹ́ ẹ lọ gbọ́. Tóbi Fásùgbà ló kọ mi, Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí. Lónìí ẹ ti wò lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́, ẹ máa ṣíà ẹ̀ fáwọn ẹlòmíì lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. ọjọ́ pẹ́ tí ọ̀pọ̀ ti ń wọ́nà àbáyọ láti fi wo onírúurú àìsàn tó ń bá wọn fínra. àwọn tó ti gbọ́n pa àwòsàn nílànà àjogúnbá àwọn bàbá wa láti áfíríkà nílànà ìgbàlódé mọ̀ pé kò sẹ́gbẹ́. Renix Reshape Limited ló ń ṣe gbogbo ọmọ aráyé lóore lọ́nà akọ́ṣẹ́mọṣẹ́ àti nípa títẹ̀lé ohun tí àyẹ̀wò ara bá gbé síta. ewé àti egbò apps ni wọ́n fi ń ṣètọ́jú ẹ̀dá. àwọn tó ti ń lo ògùn wọn ń dúpẹ́. ìjọba àjàn ló ń tẹ̀. wọ́n wà ní Nàìjíríà àtòkè òkun. ìdákọ́lẹ̀ jẹ̀díjẹ̀dí nǹkan oṣù tó ń ṣe ségesège ìtọ̀ ṣúgà àrùn kòkòrò lóríṣiríṣi ọgbẹ́ ẹnu kí ẹnu ó máa rùn lóòrèkóòrè àtọ̀ tí ò lè dánmọ́ ìtọ́jú ojú ara obìnrin tó ń rùn kójú ó máa wò bàìbàì àti ìtọ́jú àìsàn lóríṣiríṣi. wọ́n tún ń ṣe ohun mímu mọ́dùnjọ́ herbal drinks mọ́dùnjọ́ coffee drinks mọ́dùnjọ́ big boy gbogbo ẹ̀ fún ìtọ́jú ni. ẹ tún lè lò níbi ayẹyẹ yín tàbí kí ẹ tó jẹ́ alágbàtà pabambari. ẹ tún lè ṣe àyẹ̀wò lórí ayé yín àtohunkóhun tó ń ru yín lójú. Renix Reshape Limited ń ṣe ọmọ aráyé lóore. àdírẹ́sì àti nọ́mbà lẹ́ ń wò lójú amóhùnmáwòrán yìí. Renix Reshape Limited ó ń ṣe ọmọ aráyé lóore nípasẹ̀ ewé àtegbò. alálà ni èmi ọmọ yín èèyàn yín náà rẹ o. mo ti dé pẹ̀lú orin tuntun torí pé dídé báyìí ní teko alẹ́ bíbọ̀ ní tèrò ọ̀dàn. dídé kì í pọjọ́ bíbọ̀ kì í poṣù. mo dé pẹ̀lú orin àgbọ́kọ́gbọ́n orin àgbọ́dùn orin àgbọ́jó. àkọlé orin eléyìí ńlá pè ní ọ̀kẹ́rẹ́. ó ti jáde báyìí ó ń bẹ lórí gbogbo ẹ̀rọ ayélujára. ẹ bá ń lọ sórí ẹ̀rọ ayélujára tẹ bá ń lò ẹ bá ń tẹ ọ̀kẹ́rẹ́ sí ojú rẹ̀ ó kì í rí yí. ẹ bá ń lọ síbẹ̀ ẹ bá ń tẹ ọ̀kẹ́rẹ́ láti ọwọ́ Alani Nightingale. ẹkún ti mọ̀ mí tẹ́lẹ̀ pé mi kì í wo ìrà tí ò lọ́mọ nú. ẹ fẹ́ràn orin eléyìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń gbádùn àbọ̀ látẹ̀yìn. ẹ ṣeun gan-an yóò dáa. ẹ̀yin èèyàn mi nílé lóko àti ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi, tó bá jẹ́ àárọ̀ lẹwà ẹ káàárọ̀, tó bá jọ̀sán lẹwà ẹ káàsán, tó bá dé jáṣálẹ́ lẹwà ẹ káalẹ́. Mo mú ìròyìn ayọ̀ kan wá fún yín ni o nípa Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ máa bá mi wò ó. ẹ wo ó ní lèmi náà máa ń wò ó. ṣẹ́rí tí n bá ti ń wò ó mo máa ń gbàgbé ìrònú. mo tiẹ̀ máa ń gbàgbé pé bóyá mo jókòó ni tàbí á mo sùn tàbí á mo dúró. tẹ́yin náà bá ti ń wò ẹ máa rí ọgbọ́n kan tàbí méjì kan níbẹ̀. ẹ máa ṣe kí ni ẹ máa tẹ̀ sójú ẹ̀ kẹ́dẹ̀ máa wò ó. God bless you. Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV. ẹ ṣé gan.